ẹ̀yin warriors ẹ wọlé kanlẹ̀ ẹ jẹ́ ká sọ̀rọ̀ nípa pátì Ìyábọ̀ Òjó premier tó ṣe ìyẹn àdótòṣì ẹ jẹ́ ká sọ̀rọ̀ nípa premier yẹn. ṣe rí in tó ṣẹlẹ̀ ní pátì Ìyábọ̀ Òjó tó ń ṣe movie premier yẹn, Ìyábọ̀ Òjó òun ló wà nídìí rédíò tó ń dún. ṣe rí ẹ jẹ́ n sọ nǹkan fún yín tẹ́ ẹ mọ̀ ṣe rí nígbà tí ìyẹn ràkúnmí Tóyìn Abraham tó ń bọ̀ síbi rántébù yẹn, ojú mi ń tẹ̀lé kámẹ́rà yẹn báyìí ni mò ń tẹ̀lé pé nǹkan kan fẹ́ ṣẹlẹ̀. èmi ti mọ̀ nǹkan tó fẹ́ ṣẹlẹ̀, mo ti mọ̀ wípé Ìyábọ̀ máa fi ràkúnmí Tóyìn ó máa fi ṣẹ̀sìn, ó máa ba ti ẹ̀jẹ̀, ó máa balẹ̀ ayé ẹ̀jẹ̀. ṣe rí nígbà tí ó kọ́kọ́ tó kí ìyẹn àdótòṣì Ìyábọ̀ tí Tóyìn ràkúnmí tó kí àdótòṣì, tẹ́ bá rí wípé ó nu ẹnu síta ló ń ṣe bẹ́ẹ̀ ni pé òun fẹ́ kiss. wọ́n jọ plan ẹ̀ ni kó má bàa dàbẹ́ ni pé ó mọ̀ nípa ẹ̀ ni o. bó ṣe ti ṣẹnu báyìí tó fẹ́ kiss ràkúnmí Tóyìn ló bó ṣe ń ṣẹnu yẹn ló ń fọwọ́ gun ìyá àbèjì ìyẹn Fúnkẹ́ Akíndélé, ló ń fọwọ́ gun pé má kí o, má dá lóhùn o, má dá lóhùn, má kí fi ṣẹ̀sín ni o. gbogbo ẹ̀ ni mo rí. òun ló mú ìyá àbèjì, tẹ́ bá rí pé ìyẹn yí ẹnu báyìí, ó yí ojú báyìí kò kí Tóyìn. wọ́n ti jọ spa, wọ́n ti jọ kún plan work wọn ni. Àríkẹ́ bá mi mú fóònù mi kejì yẹn. ṣe rí gbogbo ẹ̀yin ọmọ burúkú tẹ̀ ń tẹ̀lé Ìyábọ̀, mo ti sọ fún yín pé Ìyábọ̀ àdótòṣì ó máa balẹ̀ ayé gbogbo yín jẹ́, ó máa fínísì gbogbo yín lẹ́yọ kọ̀ọ̀kan, ilé ayé gbogbo yín máa bàjẹ́. mo sọ fún yín pé ọmọ obìnrin yìí máa balẹ̀ ayé yín jẹ́, kẹ́ ṣọ́ra fún. ṣe rí Ìyábọ̀ Òjó ló ń ṣe patí ìyẹn àdótòṣì, òun náà ló tún ń bà á jẹ́ fúnra rẹ̀. òun ló ń ṣe patí, òun ló tún ń pílànì nǹkan burúkú nínú patí ẹ̀ fúnra rẹ̀. ṣe rí gbogbo ẹ̀rí Mercy ìyẹn ti Adékàsì, ẹ̀rí yẹn, ẹ̀rí pé ìyẹn ní lórí rántébù yẹn, ẹ̀rí pé ìyẹn gan ìyẹn kò lè mí dáadáa, kò lè yí sọ́tún, kò lè yí sósì, ìtàn máa gbọ́n, kò lè lọ́tọ̀, ẹ̀rù ń bà á. ìyẹn àyígbè ẹ̀rù ń bà ìyẹn. ẹni kí ló bà yẹn lẹ́rù? nítorí ìyẹn ìyá àbèjì Fúnkẹ́, wọ́n ní kíyẹn fún nígbà tí nínú múfì Àrísò tí wọ́n ṣe kókò rọra fún nígbà tí kékeré ni o, nítorí pé ó ti ní bíìfù, ó ti ń bínú Mercy, ó ṣá nígbà tí pa ò. wọ́n níyẹn fẹ́ ṣubú, ambulance fẹ́ gbé Mercy ìyẹn Tádékàsì, wọ́n ní ambulance fẹ́ gbé nígbà tí ìyá àbèjì Fúnkẹ́ Akíndélé tó fún nígbà tí olóyè òun ló wá mú yẹn nìyẹn fi gan níbi tó wà yẹn nígbà tí gbogbo kìíní yẹn ṣẹlẹ̀. kò lè mí kò lè yí sọ̀tún, kò lè yí sọ̀tún. ló ti mọ̀ wípé tí tóun bá dún pẹ́kẹ́, ìyá àbèjì á da ìgbà tí bòun á tún di ànádá ìgbà tí gidi lójú ayé. ló ṣe rọra dákẹ́, ló ṣe ráńwò ni ò ṣe sọ̀rọ̀. ṣé mo sọ fún yín pé àdótòṣì pálábòsí ni, wípé ìkà ni? ó mọ̀ wípé Mercy, Fúnkẹ́ àti ràkúnmí Tóyìn wọn ń ṣọ̀rẹ́ o, gbogbo wọn ló ń bínú ara wọn, ló ń jẹra wọn lẹ́sẹ̀ yìí o. tó bá yá wọn á sọ wípé mi ò lọ patí, mo wà nínú ilé, ń gbé nínú ilé, amúramáròde kò lọ sí patí. ṣé níbi tí mo wà yí ọba ni mí? ṣé kéèyàn wá máa lọ patí kó máa fìyàn ṣẹ̀sín, kí wọ́n máa fìyàn ṣẹlẹ́yà bí wọ́n ṣe ṣe fún ràkúnmí ọmọ ẹran tí ń gbọ́ràn? ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní ràkúnmí. ẹ̀sìn ó máa ṣẹ̀sín káàkiri ní ràkúnmí. mo ní gbogbo yín tẹ́ẹ̀dì tẹ̀mí, orí mi le, ẹlẹ́dàá mi le, mo ní gbogbo yín pátá lè máa ṣẹ̀sín lẹ́yìn kọ̀ọ̀kan. ó wá rí, mo dẹ̀ sọ, ẹ bá rántí, mo sọ kí ni wọ́n kọ yìí? Israeli
Akíntóyè what is your business? Èmi ni wọ́n ń bá wípé what is your business? Ṣó ní Akíntóyè ni wọ́n Akínríbi ni ẹ́. Àríkẹ́ blọ́ọ̀kì ẹ̀ fún mi bẹ́ẹ̀ yẹn. Bí mo ṣe ń sọ lọ, ṣe rí wọ́n máa bayé Tóyìn jẹ́, Ìyábọ̀ ló fẹ́ bayé Tóyìn jẹ́. Òun àti Ìyá Ìbejì jọ plan ẹ̀ ni. Gbogbo ohun tó ń ṣẹlẹ̀ ní patí yẹn, Ìyábọ̀ Òjó ló wọ́ọ̀kì gbogbo ẹ̀. Plan wọ́ọ̀kì ẹ̀ ni. Àdótòṣì bó ṣe ń ṣe nìyẹn, aṣẹ́wó ni. Kò ráṣọ gidi lọ́rùn. Aṣọ tí ó wọ̀ lọ́jọ́ yẹn, nígbà tí mo ní Kàríkẹ́ lọ ná lóṣòdì, first aṣọ blue tó wọ̀ yẹn, 750 lọ pa ẹ̀ nígbà tó lọ ná. Mo máa gé wá tí n bá wá nẹ́ẹ̀sì ẹ̀rí aṣọ ẹ̀rọ pa ẹ̀ 750 naira láṣọ yẹn tó gọ̀ sọ́rùn tẹ èrò kó bí nǹkan gidi kan ni. Aṣọ kejì tó wọ̀ tó ń ṣàìṣàì 15-20 years ago, in fact mo ta aṣọ yẹn gbà yẹn tí ẹ pé wọn ò lo àkòsẹ́ni tó ń lo aṣọ yẹn mọ́, wọn ò wo aṣọ yẹn mọ́, kò sáṣọ yẹn ò. Mo ní alákìísà ni alákìísà làdótòṣì Ìyábọ̀. Kò sí nǹkan kan tó dá nínú ayé ẹ̀, kò sí nǹkan tó bá ṣe ẹ máa ráriwo ń bẹ̀, gbogbo ẹ máa bàjẹ́ ni. Ó tún ṣe tààrà ẹ̀ gan, ó tún bàjẹ́ fún rẹ̀ ibi tó ya ìkàdé ìkà yẹn ó tún fi ń ṣe rẹ̀. Mo ń sọ mọ́ ní gbogbo yín ẹ máa fọwọ́ ara yín ṣera yín ni. Ẹ wá rí gbogbo àwọn tọ́nà ń ṣe pé kíní lórí mídíà, gbogbo wọn náà wá bẹ́ẹ̀. Wọ́n ń ṣe gbá wọn ń ṣàwo níbẹ̀, gbogbo wọn ni mo rí tí wọ́n ń ṣe yàlà yolo tí gbogbo ẹ̀ dàrú, gbogbo ẹ̀ kò sí nǹkan tó da ní patí yẹn. Kò sóúnjẹ, kò sórin, kò ṣe gbogbo aṣọ tí Ìyábọ̀ wọ̀ 0 ni, kò sí nǹkan kan tó da ń bẹ̀. Nígbà tó máa bà á jẹ́ ìjànà tún jà bọ̀ níbẹ̀ ni. Sórí ìwọ Ràkúnmí, mo sọ fún ẹ, ṣó mọ̀ rí pé ìwọ Ràkúnmí, ó mú mi lọ́tà láì ṣe pé mo ṣẹ̀. Mi ì ṣe kankan fún ẹ Ràkúnmí, ó mú mi lọ́tọ̀ ní èmi lọ́tà ẹ. Ṣó wá rí bó ṣe ń ṣẹlẹ́yà tó ń ṣẹ̀sìn worldwide báyìí, ṣó ti rí bí ayé ẹ ṣe ń rí. Wọ́n á wá sọ pé àwa yìí à lọ patí, wípé àmúra máròde ni wá. Ṣé téèyàn bá múra tó bọ́ sínú pálọ̀ ẹ̀ tó ń sọ̀rọ̀ táyé ń gbọ́, kò wá sàn ju kíyàn múra kó máa lóun lọ patí kákàbíríkírí kó dẹ̀ máa ṣẹ̀sìn? Ìwọ Ràkúnmí, ìwọ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní ṣẹ̀sìn tiẹ̀ ni. Kí ló tiẹ̀ wá ń kí gbogbo wọn káàkiri fún tó ń kúnlẹ̀ káàkiri bí ẹdìyẹ tó ń tọ̀ káàkiri ilé? Ó wá ń kúnlẹ̀ kiri, àǹtí mi Fúnkẹ́, àǹtí mi Ṣọlá, àǹtí mi Fétíà, àǹtí mi Igá, àǹtí mi àwọn gbogbo wọn ló ń pè láǹtí. Kí ló ń wá? Kí ló sọnù lọ́wọ́ ẹ? Àánú ẹ ṣe mí díẹ̀ o, àmọ́ gbogbo yín lẹ máa ṣẹ̀sìn. Gbogbo yín pátá ẹ máa ṣẹ̀sìn nítorí pé orí ẹ̀dá tí ò ṣẹ̀ ni gbogbo yín ń bá jà. Wọ́n á sọ yí pé wọ́n invite mi lọ́bẹ̀. Ṣé irú pátí rádaràda tí wọ́n ń ṣe ráìsì tí ò sọ bẹ́ẹ̀? Pátí rádaràda tí wọ́n ń dáná tí ò sẹ́fọ́, tí ò sí nǹkan kan, tí ò sóúnjẹ gidi ń bẹ̀, tí ò sómi, tó jẹ́ pé orin kò sórin gidi kankan ń bẹ̀ jù àárín ṣé ohun tíbi tí mo fẹ́ lọ dúró sí nìyẹn? Mo dúpẹ́ pé mo rọra dúró tèmi, mi ò ṣẹ̀sìn. Ràkúnmí Tóyìn ó máa ṣẹ̀sìn títí ayé ni. Sórí ẹ̀sìn tó ṣe yẹn ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ni o. Bẹ́ẹ̀ ni mo sọ, nítorí pé mi ò ṣẹ̀ ẹ́, mi ò rò ẹ́. Ṣó wá rí i pé Ọlọ́run ti ń tú gbogbo káàmpù yín, Ọlọ́run ti da gbogbo káàmpù yín rú. Mo ti sọ fún gbogbo yín ẹ̀yin wípé Ìyábọ̀ ló máa padà báyé Ràkúnmí jẹ́. Ìyẹn Tóyìn, ilé ayé ẹ̀ ló ti ń bàjẹ́ yìí o. Ẹ wá wo ọgbọ́n tó dá láti gbàjọ́ tí kinní yẹn ti ṣẹlẹ̀. Àríkẹ́ bá ń bu omi wá. Ẹ wo ọjọ́ tí kinní yẹn ti ṣẹlẹ̀. Ẹ wá wò tí kò sọ nǹkan kan. Ẹ wá wò ní nínú write-up yẹn Àdótòṣì. Ó ní ọ̀rẹ́ òun ni Fúnkẹ́ o. Ọ̀rẹ́ òun ni Fúnkẹ́ o. Kéèyàn kankan má dá sí o. Òun ti mọ̀ longest time. Tóyìn òun búùkù ẹ̀ kó wá bóun ṣeré. Kò ṣeré nínú múfì yẹn. Ó wá ń pè òun. Ó sọ fún òun pé òun ti wà exhausted. Òun wà tired, òun ò lè wá. Òun wá létà ná owó lọ́kọ script míì.
ẹ wá ra tí mò ń tà, ẹ wá wo fìlà yìí. These are beautiful colours. Àwọn colour yẹn gba skin wọ́n mú yes ẹ wo bó ṣe dúró re lọ́ọ̀kan. Wọ́n máa rò bí gèlè lẹ́wọ́ ni, wọ́n ní mọ̀ pé fìlà ni. Kẹ wá select wọn lóríṣiríṣi colour. Kẹ́kọ̀ọ́ ra máa fi rock ẹ̀. Navy blue wà, sky blue wà, white wà, ashes wà, brown wà, coffee colour wà, pink wà, red wà, gbogbo colours. Owó nìyí. Owó ni owó pọ́kú ni mo ta. Ẹ̀yin tẹ́ bá rà láti America ẹ̀ ní sanwó shipping. Ọ̀fẹ́ ni shipping bá gbé. So mo láwọn fìlà lóríṣiríṣi ẹ wá ra ohun tí mò ń tà. Yàtọ̀ sí fìlà, ṣẹ́rẹ́ṣọ tí mo wọ̀ yìí gbogbo yín náà gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tọkàntọkàn. Ẹ máa mọ àkàrà tí mo wọ̀ yìí àkàrà tá fi sí òkú màmá ìyàwó bàbá Akíntóyè òun làǹkárá yìí. Èmi ṣẹ́ra yìí àti wọ tèmi ni. Now ẹ̀yin tí bá wá like style bó ṣe jẹ́ simple style. Mo láwọn style lọ́wọ́. Kì í ṣe àkàrà ilé yìí o. But style, I'm talking about the style. Very simple style. Kò gara. Kò pariwo jù. Ó rọra wà normal. Owó ni. Look at it. Ẹ̀yin ìyá mi. Ó fine ìbàjẹ́. Tó bá dẹ̀ jẹ́ pé àwọn style tó pariwo dáadáa lẹ fẹ́ tó mú yes. Mo láwọn style báyìí náà tó pariwo dáadáa. Tó mú yes tó pariwo. Mo ní wọn lọ́wọ́. Bákan náà, àwọn aṣọ summer wà. Ẹ̀yin tẹ́ bá fẹ́ lo native fún summer. Àwọn aṣọ tẹ́ lè fi lò fún summer ó wà. Mo láwọn 3/4 ṣòkòtò. Mo láwọn búbù. Ẹ jẹ́ tán kámẹ́rà mi kí n fi wọ́wọ́ yìí. Ẹ jẹ́ sáré tọ́nu kámẹ́rà. Búbù. Ṣé ti rí? Tẹ́ ẹ wò yẹn. 3/4 ṣòkòtò nìyẹn. Ṣó dáadáa báyìí. Ó dà pé kò ṣó dáadáa but anyway ṣá. Ẹ ti rí bẹ́ẹ̀ yẹn náà mo bọ̀. Kámẹ́rà mi, let me clean it. Ẹ ti rí. Èyí tẹ́ ẹ wò yẹn. Ó ti ṣó dáadáa báyìí. Eléyìí tẹ́ ẹ wò yìí sí. Kíní ni. Àdìrẹ búbù ni. So èyí tẹ́ bá ti fẹ́ ẹ pè mí. Àwọn aṣọ wà lóríṣiríṣi nínú showroom wa bẹ́ẹ̀ náà àwọn sáà máa bẹ̀ sọ àwọn aṣọ wà lóríṣiríṣi lọ́lọ́kan-ò-jọ̀kan. Àwọn èyí tẹ́ bá ti fẹ́ ẹ pè Lady K. I'm available. Tó ẹ̀yin tẹ́ bá wá need àwọn big lace. Àwọn fine lace, fine style. Ó ẹ̀ṣẹ̀ dé ni. Ẹ̀yin tẹ́ bá jẹ́ àwọn èèyàn tó ṣọ́ra. Mo display àwọn lace kan lórí live show lánàá. They are all beautiful. And I have size 18, I have size 16, I have 14. Àwọn lace yẹn fine. Ó dẹ̀ come with inner. Kì í ṣe aṣọ tó máa ṣe yín lára síta. Àwọn fáfá wọ̀ ẹ̀yin tẹ́ bá wá need the pure white lace. Tó fi wọ́n fine kaftan, pure white. Or white and gold. Ó wà ní Lady K African Store. Ẹ pè bí ẹ wá rajà. Ẹ̀yin tẹ́ bá fẹ́ ra gbogbo àwọn oúnjẹ ilé wa ó wà bí báyìí. Ẹ̀yin tẹ́ bá fẹ́ ra àwọn nǹkan èlò àdúrà lọ́lọ́kan-ò-jọ̀kan àdúrà ló gba agbára kọ́. Gbogbo ẹ̀ ló wà ní ọ̀dọ̀ Lady K Ìfẹ́olúwa. Gbogbo ẹ̀ pátápátá ó wà available. Bẹ́ẹ̀ bá ṣe fẹ́ wọ sí ni. Mo láwọn aṣọ different ones. Ẹ wo style sí yìí. Ara àwọn nínú arrival tó dé lánàá ni. The style tẹ́ ẹ wò yẹn. Àwọn style bíi tí wọ́n bẹ̀ tí mi ò já sí orí igbá. So tẹ́ bá ti pè bí àjọṣe fídíò kan. Àfáwọn ọjà wọ̀ yìí. Ẹ̀yin tẹ́ bá dẹ̀ fẹ́ ra gbogbo nǹkan. Ó wà bí báyìí. Obì, orógbó, kúlíkúlí, kòkòrò. Kòkòrò aláta yẹn. Oh my God. Kòkòrò Abẹ́òkúta. Ó fine dákú. Ó wà crunchy. Ẹ̀yin tẹ́ bá fẹ́ ra àwọn snacks sílé pé bóyá kòkòrò. Ẹ fẹ́ ra àwọn plantain chips, àwọn burger, peanut burger. Ẹ fẹ́ ra àwọn kúlíkúlí aláta àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ pè mí mo wà available any country bàbá yín send ẹ̀. So kò sí òtàkìtà nílé iṣẹ́ Lady K African Store. Títí dórí bread, ẹran màálù, ẹran ògúfe, pọ̀nmọ́ wà, pọ̀nmọ́ tútù wà, pọ̀nmọ́ gbígbẹ wà, pọ̀nmọ́ tútù ó wà, pọ̀nmọ́ Ìjẹ̀bú gbígbẹ ó wà. So any tí tẹ́ bá ti fẹ́ máa mọ̀ bódà jẹ́ body cream náà ni. Gbogbo nǹkan ló wà ní Lady K African Store. Ẹ má gbàgbé láti bá mi subscribe sí YouTube channel mi kẹ́ tán notification bell. Kẹ́dẹ̀ bá mi like program tí mo ṣe lọ́wọ́ ojú òní tí ìbí ní wáyé tì. Ẹ ṣé gan, ó dàbọ̀.